Ẹ kú dédé ìwòyí, ẹ jẹ́ ká tún jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì, Friday, ọjọ́ 16 oṣù keje ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lórí ọ̀rọ̀ ìwọ́de tó fẹ́ wáyé jákèjádò orílẹ̀-èdè yìí, ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ láti má jẹ́ kí ìwọ́de náà wáyé. Lábẹ́ rẹ̀, Tinubu ti béèrè fún ìrànlọ́wọ́ àwọn lọ́balọ́ba àtàwọn míì láti dá ìwọ́de tó fẹ́ wáyé náà dúró. Àjọ DSS ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun ti dá àwọn tó ń ṣonígbọ̀wọ́ àti agbátẹrù ìwọ́de náà mọ̀. Ó ṣeéṣe kí irú nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Kenya ṣẹlẹ̀ nípasẹ̀ ìwọ́de náà. Iléeṣẹ́ ológun ló fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ o, nígbà tí ẹgbẹ́ òṣìṣẹ́ Trade Union Congress béèrè fún ààbò tó péye fún àwọn olùwọ́de. Ìforígbárí láàrin Dangote àti àwọn àjọ tó ń mójútó ọ̀rọ̀ epo. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti fìwé pe báǹkì àgbà lórílẹ̀-èdè yìí ìyẹn CBN, iléeṣẹ́ NNPCL, NPA, NIMASA àtàwọn míì tọ́rọ̀ kàn lágbọn ètò ọrọ̀ ajé. Lábẹ́ rẹ̀, ìbéèrè ti bẹ̀rẹ̀ sí ní wáyé lórí bí wọ́n ṣe ṣàdédé gbé epo bẹntiróòlù oní bílíọ̀nù $2 wọlé láti Mọ́tà. Àwọn iléeṣẹ́ ìfọpo nílẹ̀ òkèèrè bíi 90 ni ẹ̀rù ti ń bà pé àwọn yóò jẹ́ títì pa nítorí ilé ìfọpo Dangote. Ààrẹ Tinubu, Buhari àtàwọn gómìnà lápá gúúsù lórílẹ̀-èdè yìí ṣe ìdárò ààrẹ ẹgbẹ́ Ohanaeze Ndigbo, ìyẹn Nwayawu. Iye ènìyàn tó gbẹ̀mí mì níbi ìṣẹ̀lẹ̀ ilé wíwó tó wáyé ní ìpínlẹ̀ Èkó ti di 5. Àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyẹn NEMA ló sọ bẹ́ẹ̀. Alága àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ ọ̀hún ní gbogbo ànímọ́ tó yẹ láti ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Owó tó tó $1.5 bílíọ̀nù ní orílẹ̀-èdè Nàìjíríà ná láti yanjú ìṣòro tó ní í ṣe pẹ̀lú àwọn tó ń jí epo wà láti ọdún 2020. Akọ̀wé ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Ìròyìn amúlùdùn. Ìwọ́de tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ 1 oṣù kẹjọ jẹ́ ọ̀nà láti yọ orílẹ̀-èdè Nàìjíríà nínú òfin ìfàsẹ́yìn tó wà ní o. DJ Switch ló sọ bẹ́ẹ̀. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà fìdí rẹmi sọ́wọ́ Brazil nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ níbi ìdíje Olímpíìkì tó ń lọ lọ́wọ́. Ẹ lè jẹ̀gbádùn ìròyìn lóníranran láti inú ìwé ìròyìn The Matrix nípa dídarapọ̀ lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á sétí ìgbọ́ yín.